What is your name? Kí lorúkọ ẹ? What is your name? Kí lorúkọ ẹ? What is your... Orúkọ mi ni. Orúkọ mi ni. Orúkọ mi ni. That is, my name is. My name is. My name is Oye. My name is Ade. My name is Adewale. Orúkọ mi ni Adéwálé. Orúkọ mi ni Oyè. Orúkọ mi ni Bùkúnmi. Tọ́lání. Àlàbí. Àkànní. Àmọ̀pé. Àríkẹ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tá máa fi káàdì ẹ̀ ni níbo lẹ̀ ń gbé. Níbo. 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 Lò. Ọ. Lẹ̀. Ń. Gbé. Níbo lẹ̀ ń gbé. Honorific. Níbo lẹ̀ ń gbé. Níbo lẹ̀ ń gbé. They won't say ẹ kú àárọ̀. So I urge us this morning, as we are learning, go for ẹ káàárọ̀. Don't forget, we are dealing with conversation Yorùbá, conversation aspect of the language. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Good morning. Good afternoon. Ẹ kú ọ̀sán. Ọ̀sán túmọ̀ sí afternoon nínú èdè Gẹ̀ẹ́sì. Ọ̀sán túmọ̀ sí afternoon nínú èdè Gẹ̀ẹ́sì. Fún ìdí èyí, a máa wí pé as I previously said, ẹ káàsán. Ẹ káàsán, that's what 90% or the native speaker of the language will say. Ẹ káàsán. Ẹ káàsán. So as we are learning, I want us to start speaking the language